Òṣèré mọ́ nínú ayé ẹ̀dá wàhálà mi. Bàbá má yọwọ́ kúrò lọ́rọ̀ mi. Má dá wàhálà sí mi lágbádá. Ọjọ́ tí bàbá bá lọ́lọ́ òṣèré mọ́. Nínú ayé ẹ̀dá bìlísì mi. Bàbá má yọwọ́ kúrò lọ́rọ̀ mi. Má dá wàhálà sí mi lágbádá. Dìde dìde. Torí ọ̀rọ̀ mi. Nítorí Tope Nautical láṣẹ wa mí lọ́lẹ́yìn. Ilé ọmọ ìyáyé, ìwọ̀n gbọ́dọ̀ lọ́gbọ̀ wà nílẹ̀ yóò. Tope Nautical rè é. Èdè ìṣọ́mọ ní fún jùjù. Ìjọba jùjù máa ń ta máa dùn bẹ́ẹ̀ lọ́mọ. Èdè ìṣọ́mọ ní fún jù, ṣùgbọ́n máa bọ̀ fún jù ó. Mr. Talent, ìjọba jùjù. Tímọ́tímọ́ aláṣẹ rí àwọn. Lọ́njàmbá ní àwòtẹ́ ó ń bọ̀ lọ́nà àjọ máa ṣe ni. Ẹ mọ̀ pé borí bá ṣe tó ló ṣe ń fọ́ ní Dugbe yín. Níbi táwa yóò parí à. Wọ́n lè lédùn mọ́ rẹ̀ ó tún máa fojú báyìí. Àṣelédùn mọ́ rẹ̀ bàbá bá ní. Olùbáyé ṣe bẹ́ẹ̀ o. Ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀. Ọkọ yín tún ní ṣe bẹ́ẹ̀ o. Ó ṣe bẹ́ẹ̀. Aláṣẹ rí àṣẹ bẹ́ẹ̀ o. Ó ṣe bẹ́ẹ̀. Bàbá rí àná ṣe bẹ́ẹ̀ o. Ó ṣe bẹ́ẹ̀. Ọ̀gá Ṣíbèdù ṣe bẹ́ẹ̀ o. Ó ṣe bẹ́ẹ̀. Ọ̀gá Àbẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Ó ṣe torí ó ṣe fónílé. Ó ṣe fọ́kànlé. Ó tún ṣe fàgbàlagbà. Wájà yìí pẹ́. Wájà yìí pẹ́. Ó yẹ sọ pé hallelujah mo rí yẹn. Nínú Olúwa. Tiye ní mo rí yẹn ta. Nínú Olúwa. Aláyọ̀. Ó ṣe àhálà. Ẹ bá ń kí Tope Nautical káàbọ̀ sórí ètò. Ọmọ kò rí sí rárá o. Kéèyàn tó travel. Tope Nautical láti bí lọ sí ìlú France ọmọ kan yìí sí. Ọmọ ìyáyé, you are welcome back to your fatherland. My brother, etí mi ò gbọ́ nǹkan kan. Ọ̀gá wa ló sọ fún wa yìí lọ. Rated promotion ní London, wọ́n lè ṣe ẹ̀yìn lẹ́gbẹ̀rẹ́ rẹ̀. Rated promotion, mo rántí, ó ṣètọ́jú mi nílùú London pẹ̀lú Bọ́lára. Àwa náà ṣẹ̀ṣẹ̀ rí, táwọn bá ní ṣẹ̀ṣẹ̀ rí. Tí wọn kì í ṣẹ̀wọ̀n. Ọjọ́ dé ní láti last year. Tope Nautical ṣẹ̀ṣẹ̀ dé. Báyìí, New Year láàyè. Ó ti lọ náà. Tope Nautical mú kí olúró rẹ̀. Ọlọ́wọ́ ẹṣẹ́ ló ń mọ wọn pé. Wà á máa ríṣẹ́ ríṣẹ́ náà ní dúró. Àbí ká ló ń bọ̀ kò ṣiṣẹ́ lọ́wọ́. Ọlọ́wọ́ ẹṣẹ́ ló ń wọ̀ pé láàárẹ̀ mú. Ọlọ́wọ́ ẹṣẹ́ ló ń wọ̀ pé láàárẹ̀ mú.
gbogbo tá a bá ṣe láyé ẹjẹ́ bá ṣe dáadáa Tọ́pẹ́ náà ti dààmú kí o dúró rẹ wàláì ó dúró tán ó dúró rẹ wọ́n lórí tó kọrin báyìí táwọn dùgbà tó rí náà bá dùn wọ́n fẹ́ tí ara rẹ̀ gbọ́ ni o. Ó ṣe Tọ́pẹ́ náà ti gbà kó yá àdọ́bì. Gbogbo yín tẹ wọ́n nítorí Tọ́pẹ́ náà ti kà gbogbo yín pátá la kí ẹ̀mí rí pé sọ̀rọ̀ bí ò ṣe bí ọmọ. Tiye bóyí ẹ̀ka ọba bàtà wá. Tiye bóyí ẹ̀ka promotion nínú lọ́nà ọ̀ṣẹ́. Tọ́pẹ́ láti kà ọ̀nà tó ti ṣí kò ní dí. Tọ́pẹ́ wọ́n ní tó lè lò ní kí Jésù bèrè. Àjọ́nà lábẹ́lẹ̀ ẹ jẹ́ promotion. Major promotion, Tope Nautical ní bá ń dúpẹ́. Wọ́n ní tiye orí iye gbà ó sẹ̀ nínú Olúwa. Ẹni tó rò pé kò lè pàgọ́ ọkàn ní aláàrú. Tope ìwọ lẹni táyé ti rò. Wípé ìkọ̀lẹ́ dá ọkàn lè ṣe. Tope Nautical. Mo fẹ́ sọ sórí kan lẹ́nu tó pọ̀ lẹ́nu mi rí. Ṣòro tí ọjọ́ kan lóṣòdì torí ó pẹ́ tó ti forí lanú. Wọ́n rò pé èmi ni ọmọ bá jókòó ní ní lóṣòdì. Ilé wa rẹ̀ ilé mọ́mọ́ ìrè ó kọjú síra wọn nọ́mbà 13 ní bá jókòó sórí. Tí mo ti ṣeré ní gbogbo tíátà. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti pẹ́. Mo ṣeré níbi ojú irin. Àwọn kan wá tì sọ, wọ́n wá ní ẹkùnlé lèmi ló gbà tó dúró. Ìyẹn ní bá jókòó nọ́mbà 13 tó yá. Ṣùgbọ́n bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dùn mọ́rẹ̀ bàbá, wọ́n ti rò pé ó lè dé bẹ́ẹ̀ kankan ní ṣùgbọ́n ẹlẹ́bí wọn rè jùlọ lọ. Èyí jẹ́ promotion. Àwẹ̀ tí ń lọ dọ̀rẹ́, wọ́n sanwó Tope Nautical ní olóró rẹ̀. Àbọ̀bídà. Ẹ bá mi kí bàbá ló sanwó Tope Nautical ní olóró rẹ̀. Àwọn àríṣe òrìṣe onídúró lọ. Ọmọ mi lọ sí wọn mi dùn bẹ́ẹ̀. Ọmọ rẹ̀ wọ́n ní tiye ní mọ́rí Yorùbá. Ọmọlẹ tiye ní ìgbà Tọ́pẹ́ ò nínú Olúwa. Ọmọlẹ sọdọ pé ó hallelujah. Ẹ jẹ́ gbogbo ṣòwò ṣe Ọlọ́run bá mi bọ́ká rẹ̀. Àjọba ṣeré lọ́dọ̀ lójú. Ọlọ́run bọ́ká rẹ̀. Àjọba ṣeré lójú. Ọlọ́run bá mi bọ́ká rẹ̀. Hallelujah. Lọ́sẹ̀ orí ẹ̀ wọ́n ṣe. Ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí mi o. Ọ̀pọ̀ èèyàn ní owó omi tó wà ní ilé ayé kan Dugbe. Ẹ̀jẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ aláṣẹ̀rí ẹ̀tàtẹ́mẹ́ntì. Orí wa lórí tálẹ́ǹtì nínú wa Dugbe ló ṣe gbé wa sókè. Bàbá Rihanna ọkọ̀ Yétúndé Yétí mama olùgbàyà ọkọ̀ olùgbàyà wà máa rí ṣe ọkọ̀ olùgbàyà wà máa rí ṣe rí ìṣẹ̀lẹ̀ òní dúró ọmọ ni ló ń sanwó lọ́wọ́ lọ́lẹ̀ ń dẹ́dùn mọ́ rẹ̀ wà máa rí tàbí ìṣe.
gbogbo Ìkẹjà ilé mọ́jẹ́ gbogbo ọgbà ọwọ́ ẹ̀ ló wà. ọkọ̀ sí náírà ní gbogbo Amẹ́ríkà àwọn akọ́kọ̀ l'Amẹ́ríkà láìpẹ́ wọ́n lè lé dùmọ̀rì wọ́n ti wà lẹ̀ báyìí wọ́n ti sí. ó yá mo dúpẹ́ mo rí àdúgbò. ó ní kí n dúpẹ́ lọ́wọ́ olùkọ́ yẹn ọkọ̀ wọ́n yẹyẹ. ó yá sọ wípé mo dúpẹ́ mo rí àdúgbò. torí kì í ṣe gbogbo ènìyàn tọ́pẹ́ torí kì í ṣe gbogbo ènìyàn. Wo èdúpẹ́ mo rí àdúgbò. Mo dúpẹ́ mo rí àdúgbò. Òun àjẹjẹ ní ìkọrin ẹ̀kú iṣẹ́ tuntun tó ń bọ̀ lọ́nà tẹ bá gbé oníjùjú nọ́mbà wọn oníjùjú nọ́mbà wọn oníjùjú tó kọ́kọ́ máa ṣiṣẹ́ lọ́dọ̀ọ́rí entertainment Dugbe ní ẹ má jìnnà sí ó ń pọ̀ ọlọ́nà bàbá ṣe 3-1. Èyí tí mo ti ṣiṣẹ́ last láti 2019 ni mo ti ṣiṣẹ́ last ṣùgbọ́n mo wá bínú tán 3-1 olùgbà Yorùbá ta olùgbà ó pọ̀ ibẹ̀ láti kọ́ tó ní ọlá. Ọ̀rá Stanley iṣẹ́ tó pẹ́ náà ti ka kó pọ̀ lọ́dọ̀ yìí èmi gbọ́dọ̀ ní máa polówó ẹ̀ lórí lórí o. Ṣé wọn pe àwọn ọlọ́dọ̀ rí yà ó yá nítorí yà ìyẹn bá ọ̀nà orílẹ̀-èdè. Aláṣẹ́ríyá mi lọ, ẹ̀rọ náà dájú ọ̀dọ̀ ṣe. Sọ fún wọn ẹ̀yin tó ní láìpẹ́ ọlọ́run, àbọ̀rọ̀ lóru, àyàbọ̀ lọ́rùn, àyàbọ̀ lọ́rùn, tìmáyọ̀wọ́ sí bábálẹ̀ tí bábálẹ̀ ìṣòsí. Òṣè aláyọ̀, ìyé aláyọ̀ bàbá. Ẹ má ṣe dẹ́kọ̀ rí inú lójú. Every month, once in a month, ẹ máa bá Dugbe pàdé kú. A máa bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn. Àwọn àṣẹrẹ wa ní ilé làwọn àjẹ. Ọlọ́run ṣàánú gbogbo èèyàn. Ẹ jẹ́ kí n kọrin tó lùgbà yẹn fẹ́ gbọ́. Ó ní kí wọ́n sọ wípé ó yá bọ́ dùdù jíjó. Ṣé